Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akudede wòye. Náà, mo fẹ́ pàkíyèsí wa sí fídíò nígbà tí wọ́n táàgì mí sí ni. Àfáà yìí ẹ̀dá mi gbọ́n tó fẹ́ sọ. Bismillah. Ìran tá a kílé ní lọ́dọ̀ wá ní àti gbogbo ẹni tó fi ooru. Èmi ló rújú o. Àwọn ẹ̀tọ́rí pé ooru gbà wá sí ti kí ká lọ sọ. Ilé fẹ́ sọ. Akídàrà wí ìlànà tàrà wí wá sí ọgbọ̀n. Àwọn akídàrà wí ìlànà. Ó sọ fún akídàrà wí ta kí ẹ lọ́yọ́ kó yẹ máa jẹ́ sáyìn pẹ̀ pé àwọn òpin ọgbọ̀n ni. Irú sáyìn burúkú báyìí kò sẹ́rì fún. Tẹ́ ẹ bá farabalẹ̀, tẹ́ ẹ farabalẹ̀ dáadáa gẹ́gẹ́ bíi pé ní à ń retí pé ṣé yóò pé àbí ò ní pé. At least tàràwíhì ìrun alẹ́ òun náà ni kìyàmù leil òun náà ń tahajjud. Tẹ́ ẹ bá farabalẹ̀ fún un síwájú kètí pọ̀ jù láti máa retí pé ní kí ni announcement yóò jẹ́. Àmọ́ kí wá ní pé òun lè fi determine pé àwẹ̀ ó pé ọgbọ̀n irú determination wọ̀ nìyí o. Kí lè fi determine? Kí ni wọn lọ? Àìmọ̀kan náà ń pe orú nǹkan bẹ́ẹ̀. Ẹ̀ sún lẹ̀. Ẹ wá wo pé Sultan gbogbo láìpẹ́ ọ̀pẹ tí ń lọ ní gbogbo ìrọ̀lẹ́ àná títí di ìbá títí di after akídàrà wí gangan. Ó ṣeé ṣe káwé ó pọ̀ sínú ilé mi ni wọ́n sọ. Irú nǹkan táfà ìṣọ̀bá yìí náà sìn ọ̀pọ̀ àrọ́mọ́ péjì Sultan báwọn. Kò síbi kankan tó wà nù péjì tí wọ́n ń lò fún Sultan Sokoto gẹ́gẹ́ bíi pé ní àwẹ̀ ó continue yóò pé 30 tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé táwa náà respect nìyẹn ó wà lórí pé nígbà tá àti ìróṣù ọ̀dà pé ní tí ó fẹ́ ṣẹlẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń kánjú tá à ń retí ká róṣù lọ́sàn-án gangan látọ̀sán àná àyẹ̀tí ń bèèrè kí ní ọ̀sẹ̀ lọ́la ẹni sùúrù ojú ọ̀sán gangan báyìí oṣù òjọ́ ó ṣòro rí òòrùn ó lọ tán ẹ farabalẹ̀ díẹ̀ fún kó tó di pé mọ̀ retí kó sùn ọ jáde. So láàárín ìgbà òun kó tó di pé ní information máa circulate kó tó di pé wọ́n ṣe tàṣàbùtù ìfẹsẹ̀múlẹ̀ pé ṣé kìíní ìrí bí àbí ò rí bẹ́ẹ̀ ọjọ́ máa lọ́dọ̀ wa. So kò tí ì pọ̀ jù bàbá yìí mọ̀ ń sọ. Ìgbàgbọ́ tiwa àti olóyè wa ń bẹ̀ wọ́n ní pé ọ̀rọ̀ ẹ̀sìn náà ní gbogbo ìbádà wa politics ni wọ́. Ìgbàgbọ́ burúkú nù ìgbàgbọ́ àìmọ̀kan nù láti bó síbò láti Sokoto lọ́hùn wá sí ìlú Èkó ń bí kì í wá ṣe nílùú Èkó kì í ṣe ní local government odidi kan rárá o ládùúgbò kan kì í ṣe ní gbogbo Agége gan pẹ̀lú ní Markaz àti gbogbo ẹni tó bá bá ní tí Mùdírù sọ lọ gbogbo Markaz kọ́ ló bá Mùdírù lọ pẹ̀lú nǹkan tí wọ́n sọ tó lọ gbọ́yún náà lọ́tọ̀ aláwọn kan tán kí ìdì àbágàmọ́ wí kí ìdì wàhálì dùtù wa náà nílọrin Markaz ọ̀tọ̀ àrọ̀bíyà àwọn náà kí ìdì lẹ́nìí àyíwá mọ iye bẹ́ẹ̀ bẹ́ẹ̀. So àwọn tí ò bá wọn lọ ṣé Mùdírù nìkan àtàwọn tó bá bá wọn lọ onísìn àwọn wà ní Sokoto ń ṣe politics pẹ̀lú àfáàyẹ máa fi ìmọ̀ ní ó ní ẹ máa fi sọ̀rọ̀ ẹ mọ̀ tán kan politics ni yóò wá sọ pé àjọ ń du géèmù kan àjọ ń fi kinní kan gbára wọn abẹ́ ń sọ fún wa pé ní gbogbo àwọn League of Men àtàlífà tó wà lẹ́kọ̀ọ́ márààrún wọ́n ń play politics pẹ̀lú Mùdírù àbí wọ́n ń play politics pẹ̀lú Sultan Sokoto against Mùdírù ẹ máa mọ tẹ́ ẹ mọ̀ sọ fá ẹ mọ̀ sọ tí ó yìí yín lọ́wọ́ o. Torí mi kà fún mi pé wọ́n fi làákàyè wa ṣeré òṣèlú. àbádúró ẹgbọ́rọ̀ ẹni tẹ́ ẹ pè láàfà ìmáàmù táwọn kan kírun lẹ́yìn rẹ̀ ẹni tóun náà lọ mọ kí ó tọ́mọ kọ́ wọn sọ́dọ̀ rẹ̀ ó ní wọ́n fi làákàyè ń ṣeré aṣáájú ẹ̀sìn fáwọn kan. Ọlọ́run sọ pé kul hadhihi sabili ad'u ila Allahi ala basira sọ pé ojú ọ̀nà mi rè wọ́n mọ pèpè síbẹ̀ ojú ọ̀nà Ọlọ́run pẹ̀lú ìmọ̀ àfàtẹ́ ẹ bá nímọ̀ wọ́n sì mọ fi làákàyè ń ṣeré nígbà tẹ́yìn tẹ́ dáṣáájú àwọn èèyàn bá ń fi àwọn fìlàkàyè ń ṣeré àwọn tó kún kọ́ ìdázálà mọ́wúlà lùmọ́rí fàwúwà zẹ̀lẹ́lù gbogbo wọn náà bá wọn nísìnyà àti làákàyè àti ọkàn wọn àtàyè wọn fi ń ṣeré nù nàbí wọlé iyadu billah ẹ mọ tẹ́ mọ̀ sọ mọ́ tó mọ búra yín. Mo dé bí wọ́n fẹ́ lò mẹ́ẹ̀ pẹ̀lú àlàyé tá à ń ṣe òun ní wípé ó wáyé pé bí tèmi kì í ṣe pé mo jẹ́ ìmọ̀mù tí mo kí ìdìní oníkí olè. ẹ gbọ́ àfa ẹni tó sọ báyìí nísìnyí àfa gbẹ́ kótó ara ẹ lẹ́ni o ẹ rí i pé ẹ padà jìn sí mọ̀sùn lẹ̀ kò fẹ́ tẹ̀ láṣẹ o ẹ mọ̀ gbọ́ o. Ṣùgbọ́n tó bá mú wa tá kí olè ní Ọlọ́run ló mọ iye ẹni láti ṣe Ọlọ́run lára ẹ̀. ó tó ṣe ẹ ṣe lọ́hùn lára èèyàn ni àbí kẹ ẹ mọ̀ ṣe Ọlọ́hun gangan ta lẹ fẹ́ ṣe lọ́hùn lára rẹ̀ kìí ṣe ẹ̀tọ́ ọmọ èèyàn ló wà nílẹ̀ yìí ẹ̀tọ́ Ọlọ́hun ni ẹ lè ṣe lọ́hùn látara ọmọ èèyàn nítorí pé ẹ̀tẹ̀tọ́ wọn mọ́lẹ̀ ẹ yà ṣe lọ́hùn gangan fúnra nítorí pé ní ẹ̀tẹ̀ ẹ̀tọ́ Ọlọ́hun mọ́lẹ̀ nù àwẹ̀ yìí ẹ̀tọ́ Ọlọ́hun ni ẹnìkan ò lè pa wá láṣẹ rẹ̀ àbí ká gbà àbí ká má gbà
illa Allah fi Allah. So àṣẹ Ọlọ́run la máa tẹ̀lé, kò sí ẹni tó lè pàṣẹ míì tó máa against àṣẹ Ọlọ́run mẹ́ta tẹ̀lé. So ẹ mọ̀ sọ́nlẹ̀ àfáyọ̀ ọ̀dà kan mọ̀. torí bí àwẹ̀ ẹyọ kan yẹn ó ju 29 tá a bá bọ̀ lọ́dọ̀ ẹ̀yìn tá a pè ní jẹ̀mọ́ mi gan. Àwọn jẹ̀mọ́ wo làfáà yín rí fáàsì àyèmọ̀ kan ṣe wá pọ̀ mẹ́ta mọ̀ọ́dọ́gbọ́n wọn fi rújúlẹ̀ mọ́ sáwọn èèyàn lóko tí ò lọ. Jẹ̀mọ́ wo ló sọ fún yín pé àwọ̀ ẹyọ kan tẹ́ gbà wọn ọ̀dà jugun tó kù lọ, àmọ́ tó bá ṣe pé ní ẹyọ kan òun ni èyí tó kù ọba fi complete, èyí tó kù ètí ìpè náà nù ni bí ẹni tó kíráka mẹ́ta nu mọ́gírìbù àti tó kíráka mẹ́ta nu ìṣá tó sálámọ̀ ni sẹ́nu rẹ̀ pé ni inú rẹ̀ ò pé. So nǹkan tó máa mú nǹkan pé òun ló dáa jù náà lèyẹn máa ṣe. Ká ní kó pé ọgbọ̀n bá ní tàwé ọdún yóò fi gẹ́gẹ́ bí ìmọ̀ sí àti kádàrá Ọlọ́run marhaban bihi, àmọ́ gbà tí ò wá rí bẹ́ẹ̀ kọ́ ẹ má fagídí tó nà àfàmọ̀ sólẹ̀. àwẹ̀ ẹyọ kan péré náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà nínú àwẹ̀ báyìí tó yá sí bí ọ̀la làwọn máa kírun. àwọn wo aṣẹ́ríṣẹ́ àti mùláwà àti rọ̀ṣùn Ìkòròdú làwà yìí abẹ́ ìmọ̀mù kan làwà márùn níbẹ̀ ní Lagos State yìí, Lagos Island alákọ̀ọ́kọ́, Ìkòròdú lẹ́lẹ́kejì, ìkẹta Ìkẹjà, ìkẹrin Badagry Ẹ̀pẹ́, ó jẹ́ márùn-ún. Ohun tí Sultan ti wá padà sọ wípé èmi ọdún lẹ́yìn tó ti sọ pé ó ṣe é ṣe káwé ó kọ̀ntínú ní. Àní Sultan sọ pé ó ṣe é káwé kọ̀ntínú lánàá tá a sọdún mọ́ àjọṣe pé lẹ́ni àbẹ̀dá mọ̀ pé lẹ́ni. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé wọ́ọ̀dù táfà yìí ń sọ yóò bá làákàyè lọ. Ọjọ́ ọ̀rọ̀ onímọ̀ ẹ fẹ́ tẹ̀lé àṣẹ olórí, ṣàṣẹ olórí lè dá wà láì ṣàṣẹ Ọlọ́run láíláí kò jọra wọn. Àṣẹ Ọlọ́run ni ó sọ lórí ó tẹ̀lé, olórí ò lè pàṣẹ tiẹ̀ lọ́tọ̀ àfi kó jẹ́ àṣẹ tí ó mọ tẹ̀lé àṣẹ Ọlọ́run. tó bá ti wá pàṣẹ káṣẹ lọ́hùn ìjó lórí o ìjó bí ẹni o gbogbo tó wà lè kó jẹ́ á da ọ̀rọ̀ òun nù Ọlọ́run látẹ̀lé ní ìsúnlẹ̀. gbogbo àwọn márààrún yóò fẹ́ yapa Sultan ó tẹ̀já sí Sultan ló tọ́ lọ́hùn. ẹgbẹ́ ọ̀rọ̀ kí làfà yìí sọ báyìí torí Ọlọ́run wọn fẹ́ yapa Sultan sáà ní sọ bẹ́ẹ̀ tán pé ọ̀tán sọ bẹ́ẹ̀ fún ọ ṣé wọn láwọn fẹ́ yapa Sultan ni kí ló dé báyìí mọ̀ súnlẹ̀. kọ́ni wá wá lọ́dún lọ́sìn bàbá olówó rẹ̀ ti jáde ó sì ti lọ lóríṣiríṣi ó máa dàbẹ̀ ẹni kó ṣagídí nì gbogbo ilé ìtaṣe tẹ́sẹ̀ kan bá wà ń bẹ̀ ń bẹ lọ́rùn àwọn tí wọ́n ànáùsì. do ẹgbọ́ kọ́mọ àdìpọ̀ ṣagídí ni ló padà fi wá kírun ẹ̀ṣẹ̀ Ọlọ́run ọwọ́ ṣe ń torí àwọn èèyàn kan pàtó pọ̀ ṣagídí ó dẹ̀ ní pé nítorí bá ṣe mọ́mú wọn ní kí èwo ni ká tẹ̀lé ní ọ̀rọ̀ rẹ báyìí nìsín èwo lọ fẹ́ tẹ̀lé ó sàn lọ ń bọ̀ ni ó sọ nígbà náà gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà ń bẹ̀ ọ̀rọ̀ àwọn kan lọ́wọ́ àfáàfá rẹ̀ balẹ̀ tán bá pọ̀ ọ́ láṣẹ ìbàjẹ́ tó o bá ṣe é àwọn tó pọ̀ ọ́ láṣẹ ọgbẹ́sẹ̀ tiwọn ìwọ náà tó ṣe ìbàjẹ́ náà ọgbẹ́sẹ̀ tiẹ̀ ni tó bá ṣe pé ní ẹ̀ṣẹ̀ bá ní irú nǹkan tó tẹ̀lé wọn lórí báyìí nísìnyí àlìṣe ò lè tẹ̀lé wọn ó sì wá tẹ̀lé wọn la ta'ata li makhluq fi ma'siyatil khaliq àwòsí tẹ̀lé kan tá a fẹ́ tẹ̀lé ẹ̀dá Ọlọ́run nígbà tó bá ṣe pé àṣẹ ti ń pa wá ní kí ni ò ká wá ṣe Ọlọ́run adẹ́dá wa ìsúnlẹ̀. wípé kákírun lẹ́nìí àwọn lẹ́sẹ̀ o àṣẹ ní àti òun máa ha ẹ̀tẹ̀ lọ́lọ́run wà ní òun fúnra ẹ̀tẹ̀ lóníṣẹ́ wà ó lè ámúrì mi wà ó sọ kí àwẹ̀ ẹ̀yọ̀kan ti wá lára. àbẹ́bẹ̀ tí wà ní kí ó tapà wọn ọ̀gẹ́ ni ó ṣe bá ní ó ṣàwo ni tó bá lọ já sí pé ọ̀sán ọ̀mọ́dá làwà náà jẹun lẹ́nìí kìí ṣe ẹ̀ṣẹ̀ lọ́rùn tiwa ó ní ẹ̀ṣẹ̀ lọ́rùn ẹ̀yìn tó wá já sí pé ẹ̀tọ́ bó ṣèlú bọ̀ lágbájá ó ṣagídí ni ẹjẹ́ àkọ́kọ́ fi é fẹ́ nílẹ̀. ẹ dákun sáwọn ènìyàn náà pè ọ̀kadà bá wọn fi òṣèlú bọ̀ ó sì bẹ̀rù Ọlọ́run mọ́sàn tí ó ìrọsẹ̀ níwájú Ọlọ́run torí pé ó láìkì ẹnìkan náà mọ́sàn tí ó yí ọ lágbóòdà níwájú Ọlọ́run táwọn ènìyàn bá bí ọ̀nà ìtọ́wádà kìí àmọ́ nǹkan ike òṣèlú tó ní wọ́n fi sítọ̀ tẹnumọ́ yìí níṣẹ́ wáyá sàlàyé rẹ̀ ọ̀yá dayo ìtúrẹ̀dì kó ń bẹ̀ dágbọ́n tó fẹ́ sọ ọ̀yá àfa sọ̀rọ̀. bàbá wa tí wọ́n ti sọ yín pé nínú calculation pé ọgbọ̀n lágbà wọn sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀ kan. ó tó nígbà tó sọ Sultan ọ̀là mọ́sùlùtọ́nù pọnagada nígbà tó sọ bàbá mùdúrú mẹ́ka ọ̀lẹ̀ bàbá wa sí ẹ̀rí báwọn nísìnyí inú níbí ni gán hàn ní ọ̀rọ̀ tiẹ̀ náà fúnra rẹ̀ pẹ̀lú nǹkan tó jáde lẹ́nu tó sọ jáde lẹ́nu inú níbí ni hàn bẹ́ẹ̀ sẹ́rí báyìí nísìnyí tá à ń sọ náà nìyẹn kọ́nà kọ́ sànù wa àìmọ̀kan ni wọ́n fi sọ̀rọ̀ lísìn lélẹ́yìí ọ̀rọ̀ ni wa man shahida minkumu shahra falyasumhu ẹni táwẹ̀ ẹ̀ bá sojú ẹnu yín kó gbààwẹ̀ ó túmọ̀ sí pé ẹni tó bá róṣù dàrí kó gbààwẹ̀ ó túmọ̀ sí pé tá a bá gbààwẹ̀ Islam agbọ́dọ̀ róṣù iná lànàbì náà sọ pé súnmú lìrú uyàtì yìí ẹ gbààwẹ̀ nítorí pé ẹ róṣù ẹ sì sínú torí pé ẹ rí oṣù àwa lè má rí fúnra kan bá wa rí
tọ́ba nípa àwọn tọ́ba bá wa rí onídéédé ni wọ́n ta trust wọn awábèlé àti yan emir Sokoto sultan Sokoto gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ tán ti gbé dáúlà islamiyya lẹ́nu wọn nígbà táwọn èbó òde a fi wọ́n jọ lórí mùsùlùmí ní Nàìjíríà wọ́n dẹ̀ sọ pé wọ́n ti róṣù kí ló tún kù gbogbo tẹ́ mọ̀ ká ló ń ka òǹkà tí ọ̀lọ́ ni mọ́ tara yín mọ́ ọ̀gbọ́sẹ́ òǹkà tí ọ̀lọ́ ni mọ́ tara yín mọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ìsúnlẹ̀ o torí pé ní tẹ́ ẹ bá jòkó ti ẹ fẹ́ máa ka òǹkà báyìí nísìnyí kò sẹ́rì fún Ọlọ́run sọ ní Kùránì pé ní òun dá òṣùpá òun dóòrùn kẹ́lẹ́ bá a máa mú òǹkà bẹ́ẹ̀ ńgbà tó dé bí ọ̀rọ̀ tó sọ̀rọ̀ oṣù ńkọ́ ọ̀rọ̀ ọ̀mọ̀tọ́ nìkọ́ ó lẹ́nu tó bá róṣù nù yín kọ́ gbàwẹ̀ so kí wá ṣe dandan ní kí gbọ́ wá ilé ẹ̀kọ́ kan torí pé practice ànẹ́bì ni pé kí ni wọ́n bá ànẹ́bì rí ó sì gbà ó ti parí tá a bá ti bá wa róṣù ká gbàwẹ̀ tá a bá wa rí kọ́ ká túnú ìsọ́nlẹ̀. ẹgbọ́n sọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan gbogbo ọ̀sán àná mọ́lọ̀lẹ́ àná títí dalé àná ẹ̀yin náà ò ní máa sọ wípé ó ṣe ká lọ́pọ̀ sínú lẹ́yìn. ní sùúrù àfáà yìí kí n tó fi ń jọ́ọ̀jì pé mùdúdú correct òun kò sí ò lè fi jọ́ọ̀jì kọ lọ torí pé nígbà tá a ti róṣù a lè sọ páwẹ̀ ti pé àfi ká róṣù a wá lè sọ pé a wà róṣù lọ́sàn gangan ó dẹ̀ dájú pé ní láàrin 30-29 tó sùn mọ́ jẹun lóṣoojú ọ̀run ànábì náà àdìsí Abdullahi bin Umar ọ̀là ànábì ní pé kí ni àṣàrò akátá ìmí ó pé 30 ìmí ẹ̀jẹ̀ 29 kí dẹ́ni túmọ̀ 30-29 yẹn ọdọ́ oṣù pé 24 days ìkan jẹ́ 12 ìkan jẹ́ 11 ètò bá jẹ́ 12 yẹn ó ti mú 30 nìyẹn ètò jẹ́ 11 ó ti mú 29 nìyẹn bí ti máa jẹ́ síra wọn nìyẹn so láàrin kílò oṣù ká ní sùúrù dé pé ní kí ni ó jẹ́ announcement torí pé ní oṣù òjò ó lè rí lójú ọ̀run lọ́sàn gangan kọ́nà kọ́mọ̀dé oṣù òjò tó nù bá wa ń ta tọ́lá àṣọ̀bá fàtìfàdì kìndíra kò rọrùn oòrùn ò lè yọ tóòrùn bá ti yọ báyìí ogun tó kù wà níri a wà farabalẹ̀ a lọ́ra títí dọwọ́ ọ̀rọ̀lẹ́ táàfì róṣùpá náà òṣùpá ọjọ́ èlé tó sọ ọjọ́ kan dẹ̀ ní oṣù ọjọ́ kan ó ṣòro orí tó bá rí bẹ́ẹ̀ gbogbo tẹ́ ń tó mọ́ra àwọn oníṣòkò sọ̀rọ̀ ń bẹ́ àfa ìdákùnmọ̀ sólẹ̀. táwọn kíta àárín kan bẹ́ẹ̀ ṣe wá jáde tẹ́ sọ yí pé èyí ni ọdún tó wá já sí pé nǹkan mi. before then ni wọ́n sọ pé wọ́n ti róṣù à ń retí special announcement lẹ́nu sultanu Sokoto before then ni wọ́n ti kéde ńlọrin pé ní pẹ̀lú àṣẹ sultanu Sokoto ọ̀la lọ́dún kí lẹ tún fẹ́ kí ló tún kù ẹ̀mọ̀gbọ́n tó wá sọ ẹ̀mọ̀gbọ́rọ̀ burúkú o. bẹ́ẹ̀ tó dàbí ẹ̀ṣẹ̀ ó wà lọ́rùn gbogbo èyí tí ẹ̀ announce àtẹ̀yẹ́dẹ́ ti sọ ní kẹ́ ṣe mistake ó wà lọ́rùn yàrá kọ́lá ṣe mistake àwọn tí wàá sọ pé àwọn tó wọ́n gbà wẹ́ lẹ́yìn wọ́n dára àwẹ̀ 60 àwọn ò dára àwẹ̀ yọ̀ọ̀kan. àlọ́ ló dòdò àfáà yìí ṣé bẹ́ẹ̀ bá dọ̀sán àwẹ̀ ọ̀daràn 60 ni kódà kọ́ mọ̀ọ́mọ̀ jẹ́ sọ́daràn 60 ni kò sẹ́ẹ̀rì fún ìdáràn àwẹ̀ 60 kò dáràn kàfàrà jìmáwù ìbóbìnrin sùn lẹ́mọ̀ dáràn kàfàrà ń bẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ náà ọ̀rọ̀ àwọn àfáà ni pé ní bẹ́ẹ̀ bá mọ̀ọ́mọ̀ jẹun lọ́sàn-án àwẹ̀ ọ̀sẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá o àmọ́ kọ̀dọ̀wù ìsan tọjọ́ òun padà náà ní ègbé àwọn àfáà kan fi ìjẹun lọ́sàn-án àwẹ̀ wé sí náà wọ́n fi wé ìbóbìnrin yẹn sùn àmọ́ kò wọlé torí kò sẹ́ẹ̀rì dàrẹ́tì fún nǹkan bẹ́ẹ̀ tó àfáà mọ̀ sọ nǹkan tẹ́wàá ti fẹsẹ̀ múlẹ̀ mọ́ ọ̀rọ̀ mọ̀ ni ẹ mọ̀ sọ ẹ lọ kẹ́kọ̀ọ́ mọ̀ ọ́ dáa púpọ̀ gan. clarification yẹn àwẹ̀ yọ̀ọ̀kan torí pé àṣẹfẹ́ ẹrú sultanu announce ìmọ̀mọ̀ èkó sọ gbogbo àwọn ẹ̀mẹ̀ wà bàbá olówó rí bí náà jáde gbogbo wọn náà jáde àṣírí ní ẹgbẹ́ lọ́lọ́run. gbogbo àwọn tó ń sọ pé o tẹ̀lé òun nísìnyí ò ní díẹ̀ tó wá fẹ́ tẹ̀ láṣẹ ọlọ́run ọba subhana torí pé tán bá pè ọ sí di ẹ̀ṣẹ̀ má dá wọn lóhùn àmọ́ tán bá pè ọ sí di ìtọ́nà gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run gọ́ àwọn láwọn róṣù ọlọ́run tá a bá róṣù ànábì ní tá a bá róṣù ó rí pé àṣẹ ọlọ́run ní padà tẹ̀lé òun láfi tẹ̀lé wọn àmọ́ tá a bá sọ nǹkan mìíràn kọ́ àní tẹ̀lé wọn ajá wá fún yín lẹ́rìí wípé ní oṣù yẹn kọ́ wọ́n ti ẹ̀ wá rí ni wọ́n ṣe kí ni o wọ́n rí oṣù nì òun rèé jápìlẹ̀ rẹ̀ fún kó wá kó kálukú náà rí òun rèé ó yá wọ́n pìlẹ̀ rẹ̀ jáde. oṣù rí o lálẹ́ ọjọ́ ọdún táwọn kan láwọn òtún nílé àwọn òkírun ọkọ̀ lágbà oṣù alẹ́ ọjọ́ ọdún lélẹ́yìí o lẹ́kọ̀ọ́ ní ìdíbò lélẹ́yìí o lábúlé ẹ̀gbá ẹ̀rí báwọn. àwọn ọkọ̀ lágbà ẹ̀kọ́ rere kílẹ̀ náà ti ti ṣú kílẹ̀ náà bá 728 wọ́n ti pọ̀ sí ọkọ̀ ogun ẹ̀kọ́ tó pé pérépéré. oṣù rí o. gbogbo àwọn tán ń sọ pé ní sultanu Sokoto níbo ló ti rí níbo tó ní nǹkan tí ń sọ ẹ ti rí báwọn nísìn ojú kálukú yín ti bó
ẹ mọ̀ ṣe rí ní tẹ́ ẹ fi ń lọ ní tó jẹ́ tiyín ẹ wọ́n fi lọ ẹlòmíì mọ́ àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run wọn lẹ́sìn ìṣèjú nǹkan tẹ́yìn ń rò wọn lọ bí nǹkan mi bá pàtàkì lẹ́mìí ti yẹn jẹ́ agbọ́ adẹ̀sọ láyé mọ iye ìgbà ẹni tó lọ́n bá yẹ̀yẹ́ gọ̀ọ́sẹ̀ tí ó pọn lé a kì í takò àṣà ànábì ká níyì fitna ànù fitna yẹ̀yẹ́ fitna ìsọnù fitna ìnímọ̀ ọlọ́run lèyẹn ń lé káàkiri ni ọlọ́run sọ wọn bí àpadà sí aburú àpadà sí ìgbà ọlọ́run kó sọ wọn bí àìdá kó sọ wọn bí ànù kó sọ wọn bí ìfẹ́ ẹnu irú àfa yìí náà nísìnyí ẹ wo àwọn blunders tó lẹ́nu mọ́ tó sọ yìí 3 minutes yẹn ẹ wo blunders tó wà ń bẹ̀ nípa ìdájọ́ ẹ̀sìn gan ẹ wo tábà náà wí fúnra rẹ̀ onífìlà káyọ̀ ń ṣeré sí kò sí mọ́ ńlẹ̀ ni ó tún ń ṣe ti àmọ́ àwọn èèyàn pé ní òṣèlú wọn fi ń ṣẹ̀sìn tí ọ̀dá ọ lójú òun náà sọ pé àfa lòun olóhùn náà ṣe kútúbà òun tẹ̀lé àṣẹ àwọn kan kọ́mọ̀dé pé òun ṣagídí mọ̀sífù máa mọ èkó wọn ti ànáǹsì báwọn tó wà lábẹ́ wọn kọ́ mọ́ tẹ̀lé wọn nítorí bá dọ̀ lójú tó bá fẹsẹ̀ múlẹ̀ pé máa ṣe àná pèpè sí ò ní tẹ̀lé wọn tó bá jẹ́ tó wà ọ́ tẹ̀lé wọn ni ẹ wo kọ́mọ́ gùn jù jáde. Assalamu alaikum warahmatullah.